ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni alhamdulillah. Thank you for always joining me. May God continue to bless you. If this is your first time, èmi máa sọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Yes. Ìlera ọkùnrin, ìlera obìnrin, gbogbo dídí dọ̀dẹ̀, gbogbo orí bẹ́ẹ̀dì. Thank you. Yes. Ọkọ àti ìyàwó ni mò ń bá wí o. Ẹ bá ti tó lọ́kọ ẹ lọ lọ́kọ, ẹ bá ti tó ládàá ẹ lọ ládàá. Yes. Gbogbo fake story tí wọ́n sọ fún yín yẹn, ẹ má jẹ́ kó discourage yín. Ẹ má jẹ́ kó discourage yín. There's joy in ìgbéyàwó, there's joy here. But despite that fact, yẹn ò ní pé ká wá fẹ́ èyí tó wà gbẹ̀mí wa o. You understand? Tí ìyàwó bá kọ̀yàn, ìyàwó nìyẹn ń fẹ́. Ọkọ bá kọ̀yàn, ọkọ là ń fẹ́. Ọlọ́run má jẹ́ ká kúkú depression. You understand? Ìwọ tó bá ti lé ọkọ tó níyàwó, depression mọ́ gbénu lé bí ẹyẹ. Lórí títẹ̀ ní ẹ̀yin náà rí title rẹ̀ ni pé dẹ́kí tó tẹ̀síwájú gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra product mi, thank you so much. Mo appreciate yín bẹ́ẹ̀ ṣe appreciate mi lèmi náà appreciate yín. Thank you. Ẹ̀yin tẹ́ bá yẹ pé ẹ̀sẹ̀ ń já sí ni ẹ lọ wo àwọn fídíò àtẹ̀yìnwá. Yes, eléyìí èyí tí mo fẹ́ ṣe lénìí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni, ọ̀rọ̀ bó ṣe ń dùn wá ni, ọ̀rọ̀ ọmọ ni. Tó yé yín irú ìbálòpọ̀ wo lẹ́sẹ̀ ó ti yẹ kó doyún. Mo mọ̀ pé Ọlọ́run ló ṣọmọ, but perhaps ó lè jẹ́ pé irú ìbálòpọ̀ tí wọ́n ṣe òun ló ń fà. Ìbálòpọ̀ tá a fi ń wọ́mọ ó yàtọ̀ sí ìbálòpọ̀ tá a kàn ń ṣe pé ọmọ ti kúnlẹ̀ lẹ̀. Tó yé yín. So nísìnyí irú ìbálòpọ̀ wo lẹ́sẹ̀ wọ́n tó ń wọ́mọ ó yàtọ̀ sí pé èèyàn tí ó ti wà nílé ọkọ ti bímọ. Ó sì yàtọ̀ sí pé èèyàn tí ó ṣẹ̀ṣẹ̀ marry 2 weeks 1 month wọ́n dẹ̀ ti wà ń bẹ̀ ọdún 3 ọdún 5 ọdún 6. Ẹ check irú ìbálòpọ̀ tẹ́ ń ṣe. Perhaps ìbálòpọ̀ tẹ́ ń ṣe ló fà á. Then kó tó di pé mo lọ síbi dídí dọ̀dẹ̀ gangan, ẹ mọ̀ tanra yín. Ó ti marry. Mo fẹ́ stress ọ̀rọ̀ yìí dáadáa. Ẹ ti marry. Ẹ wá sí family planning pé ẹ ti ready. Ẹ mọ̀ pé ẹ̀yin lẹ ń ṣera yín. Ẹ̀yin lẹ ṣera yín. Mo ti bímọ kan jẹ́ ìsinmi. Tó bá jẹ́ pé méjì ló fẹ́ bí àbí mẹ́ta, bí kó kúrò ń bẹ̀. Torí pé kí ni? Tó bá ní kó mọ̀ sinmi sí, ǹjẹ́ tó bá fẹ́ wá bí the second, the third one yẹn, ó lè fún ẹ ní issues o. Ó lè fún ẹ ní complications. Ó máa dàbí pò bímọ rí. But èèyàn tó jẹ́ pé bí ní ọdún yìí, in 2 years time, ó tún bí. You understand? Ẹ má fún ní gap púpọ̀. Gap 1 year or 2 years. Ara ó use mọ́ kánmọ́ ti ṣe tán. Ó mọ bí ẹni pé ọkàn lánúlẹ̀ ló bí. But àìjẹ́bẹ̀ much duration tó ń fún gap ọmọ rẹ, ó tún máa pain. Ó dẹ̀ máa lead sí complications. Ìwọ tó ti marry, ó ti mọ̀ pé ó ti marry. Kí lẹ̀ ṣe family plan mo fẹ́ dúró sí? Kẹ́ ẹ tó ní oore ọ̀fẹ́ láti sọ pé ẹ fẹ́ dá dúró àti tẹ́ bá bímọ tán. Àìjẹ́bẹ̀ ẹ̀yin lẹ̀ ń gbé èṣù láyè. Anything can happen. Irú family plan tẹ́ ṣe yẹn gan, ó lè kó bá yín. Ó lè dí yín lọ́wọ́ láti bímọ. Yes. Èmi ò tẹ̀ wá sọ wípé bóyá family planning tòyìnbó àbí taláwọ̀ dúdú. Gbogbo family planning ó lè kọ̀ sí yín ní àìmọ́ ọmọ bí again. Okay? Mo believe pé ti understand àárín yẹn. A fẹ́ bímọ, a fẹ́ ṣe ìbálòpọ̀ bíbímọ. Ìwọ obìnrin kò gbọ́dọ̀ sú ẹ o. Because ìmọ̀ kan tó wá ṣe nílé ọkọ gan. Kò gbọ́dọ̀ sú ẹ, mi ò sí ní mood. Ìwọ kọ́ ló ń sọ pé ò sí ní mood o. Ẹ fi àwọn olóyìnbó kalẹ̀. Àwọn ni wọ́n mọ kí lórúkọ rẹ̀, ovulation day. Àwọn ni wọ́n mọ fertility period. Kò sí nǹkan tó kan náà pẹ̀lú yẹn. Nìkan náà ti ní kẹ́ ẹ yàgò fún ìgbà tẹ́ bá ń ṣe nǹkan oṣù. Ìgbà tẹ́ bá ń ṣe nǹkan oṣù, ẹ yàgò fún. Ó ń ṣe nǹkan oṣù gan, ẹ ti sọ fún tí nǹkan oṣù yẹn tó bá ẹ gbàgbé àwọn tó ń deceive yín, tó bá nira nílẹ̀, tó bá jẹ́ pé nǹkan oṣù gidi ni, tẹ́ bá lọ ṣèbásù, ó máa ti gbogbo àtọ̀ yẹn jáde. Ó ti jáde, kò ní jẹ́ kó yún dúró. So wọ́n ti ní ẹ yàgò fún, which is not hygienic. So yẹ ìdọ̀tí ń jáde lára obìnrin ni, ìwọ ọkùnrin mọ́ gbà sára. So mi ò sí ní múdù, ìyẹn ò sí ń bẹ̀ o. Lọ wo fídíò mi tí mo sọ nípa ti mood. Yes. Bóyá òun ló máa kọ́kọ́ wò before this one ló ti wò. Tó bá fẹ́ wà in the mood, ìwọ obìnrin mọ̀ wà in the mood ni. Ìwọ ọkùnrin ó rẹ̀ mí, kò gbọ́dọ̀ rẹ̀ o. Kò gbọ́dọ̀ rẹ̀. Eléyìí ó gbọ́dọ̀ jẹ́ like daily thing ní máa ṣe. Àfi tóbìnrin yẹn bá ṣe kó sùn.
it must be daily because mọ̀gbà tí Ọlọ́run fà mí sí mọ̀gbà tí Ọlọ́run máa fi àmì sí. Àwọn olóyìnbó ló ní ovulation, àwọn ni wọ́n ní fertility. Yes, èmi ò fertility period èmi ò ní kò help o to some certain period ó help. Adẹ̀rẹ́ àwọn obìnrin míì nǹkan tó jẹ́ pé wọ́n ẹni tẹ́rẹ̀ èjì tẹ́rẹ̀ kìí ṣe ìgbà ovulation gan ni wọ́n lóyún, ìgbà tí wọ́n expect gan ni wọ́n lóyún. So kò gbọ́dọ̀ rẹ́ every year ó ń wá oyún. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìwọ ọkùnrin tí àtọ̀ rẹ tí wọ́n ti sọ fẹ́ pé ó lò ó lè máa ṣẹ́ra o lè máa ṣẹ́ra kó ṣe ní maybe ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ tí wọ́n ní àtọ̀ rẹ lò. Ṣé ẹ mọ̀ pé àwọn tí àtọ̀ wọn ò lò tá àtọ̀ wọn plenty wọ́n lè ṣe ẹ̀ẹ̀mejì lóòjọ́. Bẹ́ẹ̀ tí wọ́n ti sọ yí pé àtọ̀ rẹ lò ó ní láti fúnra ẹ ní gap so that kó fi máa produce the quality àti more quantity àtọ̀ so that kó fi lè doyún lára ìyàwó rẹ. Okay, kò sí position tí ò lè doyún o, kò sí position tí ò lè doyún fún àwọn tí wọn ti bí ara tí wọn fi gbogbo ara wá oyún. Kò sí position tí ò lè doyún. But àwọn expert jẹ́ ká mọ̀ pé ìwọ tó bá ń wóyún lemọ́lemọ́ need like mommy and daddy style yẹn náà ni, mommy and daddy style yẹn náà ni. Ṣùgbọ́n rẹ̀ tún wá lélẹ́yìí. Ṣé ẹ mọ̀ pé in the past èmi personally mo ti teach mo ní tí ó bá jẹ́ pé obìnrin tó máa ń dà ní encourage kẹ́ mọ́ ṣeré fẹ́. Tó bá wá jẹ́ wípé ìwọ dà ìyàwó rẹ̀ ò tí dà jẹ́ kí ìyàwó rẹ̀ náà dà kó tó tọ̀nù sùn lọ o kó tó sùn lọ wọkọ. Ṣùgbọ́n lórí eléyìí tí ìyàwó rẹ̀ ò bá tí dà tí ìwọ bá dà ẹ̀dẹ̀ ń wóyún mọ́ jẹ́ kí ìyàwó rẹ̀ dà o mọ́ sọ pé ó bá ìyàwó rẹ̀ ṣeré kó dà. Dídà obìnrin ó máa wà intense. So ìwọ dẹ̀ ti dà tiẹ̀ tán ó dẹ̀ ń wóyún bóyá oyún yẹn ti wọlé lọ bóyá èyí tó máa dánmọ́ ti lọ tó ló fast ó wá ṣẹ̀ṣẹ̀ wá sí ìyàwó rẹ̀ wá dà bó ṣe dà yẹn ó lè dà gbogbo ẹ̀. Yes ó lè dà gbogbo ẹ̀. Although nǹkan tá à ń pè látọ̀ yẹn èyí tó máa doyún ó ti lè lọ ó work fast. What if yours kò kí ń ṣe the fastest type? Ṣé mọ̀ pé àwọn mi máa wà sluggish, kò gbọ́dọ̀ sluggish jù. Tó bá dẹ̀ sluggish jù náà yẹn pé kò ní doyún. So ó better kí ìyàwó rẹ̀ kọ́kọ́ dà náà kí wọ́n wá dà. Tó bá ti lè mú ìyàwó rẹ̀ dà lára àkọ́kọ́ tí wọ́n wá dà ẹ̀jọ́ máa encourage ìyàwó ẹ̀ oyún lẹ̀ ń wá. Dẹ̀ fún obìnrin tó ń wá oyún ṣóyẹ ọkàn ni ó lè help ó lè má help. Pillow ẹ gbé síbi abẹ́ ìdí díẹ̀ ẹ rí i pé ibi tẹ́ ti ṣèbálòpọ̀ yẹn kì í ṣe pé bẹ́ẹ̀dì yẹn jí kòtò jù ẹ rí i pé bẹ́ẹ̀dì yẹn ó balance. Should in case ẹ wá fi ẹ̀ pé bẹ́ẹ̀dì yẹn jí kòtò jù kí lẹ máa ṣe ẹ wá pillow díẹ̀ ẹ gbé sí ibi abẹ́ ìdí rẹ̀ ìdí ìyàwó rẹ̀ tí wàá fi dà. Tó bá dà tán kó ká ẹsẹ̀ rẹ̀ síbi ògiri kó wá ní sùúrù at least 20 at most bí 1 hour. Tó bá dẹ̀ ṣe tán má lọ tọ́lẹ̀tì nígbà yẹn pé o lọ ń fọ ìdí o lọ ń fi ọwọ́ bọ̀ o lọ ń fọ̀ rárá má ṣe yẹn. Má dẹ̀ wẹ omi gbóná ní sùúrù kára rẹ̀ balẹ̀ dáadáa. Tó bá dijọ́ kejì you understand tó bá yẹ pé ẹ ṣe ní alẹ́ ni tó bá dijọ́ kejì lẹ̀ mọ́ dáadáa o lè wá sọ wípé kó fomi tàǹbà ṣùgbọ́n mọ́ dodge mọ́ tọwọ́ bọ̀ you understand mọ́ tọwọ́ bọ̀ ṣàṣàṣàṣà mọ́ dẹ̀ wẹ omi gbóná mọ́ mu mi rẹ̀ mo fẹ́ mu tíì gbígbóná wọ́n ti sọ pé o fẹ́ flush system má ṣe é. Ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tẹ́ ń ṣe nìyẹn tẹ́ fi ń get it wrong. Ọlọ́run ló ní ọmọ lọ́dọ̀ o ṣùgbọ́n gbogbo àwọn kan tí àwọn míì tí wọ́n mistake lélẹ̀ tó jẹ́ wípé ó dẹ̀ affect tí àìrọ́ ọmọ bí yẹn tí ó wá ń ṣe kíni tó wá ń ṣẹlẹ̀ sí wọn. tó yẹ yín ìwọ tó ti bímọ tán mọ̀ ṣe family planning. Then kó tó di pé mo ti fẹ́ shift mọ́ nìyẹn ẹ wá ṣe tán nìyẹn tó ti suspect pé ìbálòpọ̀ tó ṣe yìí ó yẹ kó doyún. Gbogbo ìbálòpọ̀ tẹ́ ẹ̀ ń ṣe ní period yẹn ó yẹ kó lè doyún.
mọ́ wá padà wá ṣe tíjọ́ kejì ní rough má ṣe rough ìbálòpọ̀ àwọn tó ń ṣe ìbálòpọ̀ rough làwọn tí wọn ò wóyún ìbálòpọ̀ tó wàá ṣe gbà mo sọ fún yín kò sí style tẹ́ ṣe kódà kẹ́ wà lórí igi èyí tó máa doyún bẹ́ẹ̀ fún ẹni tó ń wá oyún ẹ need more carefulness kò dẹ̀ dìgbà tẹ́ ẹ bá wà ní mood tí wo obìnrin ò bá wà ní mood tó ṣe tó ọkọ rẹ̀ ò rí ẹ mú sí mood tí wọn náà lè work mood yẹn out ẹ lo nǹkan tó máa jẹ́ kí nǹkan ọmọkùnrin wọlé straight tó máa tètè wọlé kì í ṣe tó máa difficult fún òun náà la fi sọ pé ẹ yé lo chemical sínú OBO nínú òbò mọ́ torí chemical tẹ́ ń lò yẹn tó bá ti ń destroy lactobacillus ló máa jẹ́ kí àtọ̀ kó travel easily ẹ yé lò mọ́ so lẹ́yìn gbàtà ẹ̀yin tẹ́ ń wóyún tó ṣe ti normal ẹ̀dá ẹ wà ní múdò ẹ sí ní múdò ìwọ obìnrin tí ara ọkọ rẹ ti lè dìde ó di dólè kò jẹ́ kó ṣe because kò ṣe múdò la fi ń lóyún o tó bá difficult jù pé kíní yẹn ó tight jù ẹ wá nǹkan tẹ́ máa fi lubricate so that ó máa easy fún àtọ̀ yẹn láti travel because tí ó bá di pé obìnrin dry àtọ̀gùn ò ní lè travel bó ṣe yẹ kó travel so ẹ wá lubricant tó jẹ́ pé ó dáa tí ò tún ní cause harm fún àtọ̀ mo believe even omi tó clean lubricant ni ó kàn jẹ́ pé omi máa ń tètè gbẹ àwọn safe lubricant dẹ̀ wà tó jẹ́ pé kò lè harm àtọ̀ mo believe pé ẹ understand me fún à ń fẹ́ ṣe ìbálòpọ̀ àwóyún ìgbádùn ni fún mi àtọkọ mi a lè ṣe at anywhere mo lè ṣe tán nìsín kí n dìde kí n lọ wẹ̀ kí n lọ fọ̀ bó bá ṣe wù mí kí n lọ mu tíì gbígbóná ìwọ tó ń wóyún mọ́ mu tíì gbígbóná o lẹ́yìn lásìkò gbà yẹn ìfà ní gbogbo àkókò yẹn mọ́ mu tíì gbígbóná ẹ mọ́ mu tíì ẹ mọ́ mu sìgá gbogbo àwọn kan tó ń jẹ́ kára gbóná ẹ má ṣe má stress ara rẹ má ronú má wà ní depression be cool àsìkò ìbálòpọ̀ wọ́n tó ń wóyún relax muscle ẹ relax dandan ni kó relax kára rẹ tutù kọ́kọ́ wọlé kó natural lubricant yẹn gan ló dáa ó need láti máa wà in the mood lọ wo fídíò mi tí mo ń sọ tó bá láti wà in the mood. So work it out oyún ọmọ wẹ́ẹ̀ 2023 ọmọ wẹ́ẹ̀ 2024 inshallah ẹ worú ìbálòpọ̀ tẹ́ ń ṣe tó bá jẹ́ wípé ìwọ ìbálòpọ̀ missionary lẹ ti ṣe tipẹ́ tí kò mú ọmọ wá ẹ change sí tẹ́lẹ́yìn tó bá yẹ kó tẹ́lẹ́yìn rẹ̀ lẹ ti ṣe tó mú ọmọ wá ẹ change sí tẹ́lẹ́gbẹ́ yes tó bá wá jẹ́ wípé tẹ́lẹ́yìn rẹ̀ ti ṣe ẹ change ẹ rotate ẹ wò. This is on point by 2 using my words for this.